tún fara ṣiṣẹ́ tán pension wọn wàhálà ni. Táwa ni ó fẹ́ farasìn ta ni ó fẹ́ farajìn fún orílẹ̀-èdè yìí mọ́ tẹ́ àwọn eléyìí wá ń wáyé báyìí. Ìní ò sí patriotic Nigerians kankan mọ́ o kò sẹ́ni kankan tó wà patriotic wọ́n ní ẹni tó fẹ́ ìlú tó fẹ́ mọ̀ wà patriotic nítorí rẹ̀ yìí sílùú gan wà patriotic síwọ̀ gangan. Ẹ wá gbọ́ mi yé ta ni ìlú ta lórílẹ̀-èdè ta ni ìlú o. Èmi àti ẹ náà kọ́ la wà nínú ògò tá à ń jẹ́ jí ni èmi àti ẹ náà ní ìjọba o èmi àti ẹ náà ní ìjọba o bẹ́ẹ̀nu tí a náà ṣe dùn fèrèfèrè yìí. Nǹkan tí wọ́n máa ń ṣẹlẹ̀ ní pé àwọn míì máa ń ní intention wọ́n máa ń ní ẹ̀mí àti ṣe ṣùgbọ́n nígbà wọ́n bá débẹ̀ tán ní ìrẹ̀wẹ̀sì ọmọ bá ọkàn wọn nígbà wọ́n bá sapá tó yẹ pé gbogbo bí wọ́n bá ti ń làágùn tádìí ẹ̀ wọ́n ń làágùn tí ìyẹn ò jẹ́ kí tí ò jẹ́ kákárí àágùn ẹ̀dìẹ̀ gólóbà. Nígbà tó yẹ pé àwọn ẹ̀táwóró làwọn tán wà patriotic nínú àwọn tán sojú wa service interest ni púpọ̀ nínú wọn náà ń bá lọ́ọ́bẹ̀ ẹ̀táwóró làwọn tí wọ́n wà patriotic ní orílẹ̀-èdè yìí o ẹ wá gbọ́ sí òní rẹ̀ wọ́n nígbà wọ́n bá jà pitapita táwọn tó jẹ́ pé àwọn tán tí wọ́n wà patriotic pọ̀ jù wọ́n lọ ìgbà wo ni òní rẹ̀ wọ́n ìgbà wo ni ìyẹ́ òní bo gbogbo ìgbìyànjú gólóbà àwọn mọ́lẹ̀. Táwa ni ó fẹ́ farasìn fún ìlú yìí mọ́ ta ni ó fẹ́ farasìn ta ni ó fẹ́ fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ìlú yìí mọ́ nígbà tí àwọn tán bá farajìn tán fẹ̀mí wọn lélẹ̀ tí wọ́n rẹ́tọ̀ wọn gbà lójú ọjọ́ tí wọn rẹ́tọ̀ wọn gbà lójú ọjọ́ ta ni ó fẹ̀mí rẹ̀ lélẹ̀ mọ́. Ìwé alákàwé ilẹ̀ Nàìjíríà tí bíbélì àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tí bàbá wa ọ̀gá wa Gbénga Adébóyè tó kọ ó ní ìwé alákàwé ilẹ̀ Nàìjíríà ní ó bá rí ó kà á ó ní yóò sì ṣe nígbà táwọn kan bá wà patriotic tèmi náà ṣe tí mo tún ṣe àtúnkọ rẹ̀ tí mo tún ṣe àyẹ̀wò rẹ̀ ní yóò sì ṣe nígbà tí àwọn kan bá ń fi ẹ̀mí wọn lélẹ̀ láti fi ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọ̀jẹ̀lú wọ́n pọ̀ ju àwọn tí wọ́n fẹ́ ṣèlú lọ o àwọn ni wọ́n wá dàbí adìẹ wọ́n dàbí ìyẹ́ tí ń gbogbo gbìyànjú gólóbà mọ́lẹ̀ tí ò jẹ́ kí gbìyànjú gólóbà wọn hàn dé tí ò wá ní rí àwọn náà yóò rẹ̀ wọ́n o yóò rẹ̀ wọ́n o yóò rẹ̀ wọ́n o ẹni tí máa ń ṣe dáadáa ká máa kún lọ́wọ́ ni òfin rẹ̀ o bá ọba rẹ̀ ènìyàn kan tí ń gbìyànjú tí ń là kàkà tí ń strive tí ń gbìyànjú tí ń ṣe dáadáa ìwọ náà kún lọ́wọ́ ń bẹ̀ kẹ́ ẹ kún lọ́wọ́ mi nǹkan dáadáa tó àwọn aláìdáa gan máa kúnra wọn á máa kúnra wọn lọ́wọ́ níbi nǹkan tí ò dáa. ìròyìn ẹ ó bí èmi nínú o. ọdún méjìdínlọ́gbọ̀n lẹ́yìn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe àdéhùn fún àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá papà mú ìlérí náà ṣẹ lẹ́yìn tí púpọ̀ nínú wọn tán ti rè wàlẹ̀ àṣà tán. Só bójúmu bẹ́ẹ̀ èmi gan ń bí yín só bójúmu bẹ́ẹ̀. àwọn kinní burúkú yìí ẹ sì ní gbọ́ pé bí ò ṣe sówó ń lu yìí pé bọ́yẹ́ nìkan wọ́n jẹ ààrẹ kan tó ti jẹ ààrẹ ní orílẹ̀-èdè yìí ní owó fẹ̀yìntì àbá àwọn owó tán bọ́jẹ̀tì fúnra wọn tán fi mọ́ ẹ̀rín ìjà ara wọn bọ́yá gbọ́ pé bọ́yá gómìnà àlọ́ kan ní ìpínlẹ̀ kan bọ́yá kọ̀ wá rówó rẹ̀ gbà kódà wọ́n tún máa ń ṣe débi pé wọ́n tún máa rì ní ọkọ̀ wọn ní ọdún méjì mọ́tò wọn ní ọdún méjì ti deputy governor ní ọdún mẹ́rin policemen DSS officers tán máa sọ wọn for life pẹ̀lú bọ́n kówó jẹ pẹ̀lú pé wọn ṣe dáadáa fún ìlú yìí